wo ọpọlọ ẹ̀. Tó bá ti ṣe yẹn tán, ẹ fún lóúnjẹ ọ̀sán, ẹ jẹ́ kó jẹ oúnjẹ ọ̀sán. Tó bá jẹ oúnjẹ ọ̀sán, ẹ jẹ́ kó lọ sùn. Bẹ́ẹ̀ ni, ṣé ẹ rí kó tó di pé mo lè sọ orú ẹ̀rọ yìí jáde, mo bá àwọn educationist bíi mélòó kan sọ̀rọ̀. The same thing ni gbogbo wọn dẹ̀ sọ. Ẹ jẹ́ kó lọ sùn, tó bá lọ sùn, bóyá 30 minutes ni àbí 1 hour. Tó bá jí, ẹ jẹ́ kó gbé assignment yẹn kó lọ ṣe. Ẹ ní need láti correct assignment yẹn mọ́. Òun fúnra rẹ̀ ó máa ṣe gbé wẹ̀ because orí ẹ̀ ló fi kú. Àwọn ọmọ wa kan wà tó yẹ pé wọ́n wà hyperactive. Ṣé pé wọ́n wà active gan-an gidi. Ọ̀pọ̀lọpọ̀ òbí náà máa ń pẹ́ ayé ló ṣe o. Kíní kan ni o. Ògùnlé bàbá ẹ̀ ni o. Ó ti jẹ lọ́rùn jù. Ó ti ṣe jọgbọ́n jù. Kò rí bẹ́ẹ̀. Irú ọmọ bẹ́ẹ̀ wọ́n wà active, wọ́n wà active. Sugar rush ni àwọn olóyìnbó ń pè é. Sugar tó ń jẹ òun ló pọ̀ jù. Ẹ jẹ́ ẹ reduce sugar nínú oúnjẹ wọn pátápátá. Gbogbo nǹkan tó bá ń jẹ tó bá ní sugar, ẹ yọ kúrò pátápátá. Tẹ́ bá yọ kúrò, gbogbo sugar rush yẹn ó máa reduce. Kò ní jẹ́ kán wà hyperactive. And then ọmọ sọ wípé ilé la ti ń kẹ̀ṣọ́ ròde. Ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan mo ní nǹkan tá a bá ń ṣe làwọn ọmọ wa máa ń wò. A fẹ́ káwọn ọmọ wa kán gbé ìgbé ayé ìmọ́tótó. Àwa tá a jẹ́ òbí wọn gan ṣá jẹ́ onímọ́tótó. Ìwọ bàbá tó epo dé láti ibi iṣẹ́, ó mú bàtà ó filẹ̀ sí sitting room. Jákẹ́ẹ̀tì ẹ̀ ó wà lórí dining table. Báàgì ẹ̀ ó wà lórí chair. Ó wá ní kọ́mọ kó máa they would not. Ẹ jẹ́ kí báskẹ̀tì wà nínú ilé fẹ́ pé a máa ń kó aṣọ ìdọ̀tí sí. Àwọn gangan tá a jẹ́ òbí wọn. Tẹ́ bá ti ní láti fi ṣe, ẹ jẹ́ ká kó bàtà síbi tó yẹ kí bàtà wà. Ká mú aṣọ tó dọ̀tí síbi tó yẹ ká aṣọ tó dọ̀tí wà. Òun ló máa jẹ́ kí àwọn ọmọ mọ̀ wípé dáàdì mi ò fẹ́. Ọjọ́ tí mistake bá tiẹ̀ wáyé láti ọ̀dọ̀ yín tẹ́ kó ṣe mistake kékeré pín. Tẹ́ gbé báàgì yín sílẹ̀ lórí dining, ọmọ yín fúnra rẹ̀ ló máa gbé kúrò ńbẹ̀, ló máa gbé wọnú ilé. Lákòótọ́ nǹkan tí mò ń gbìyànjú láti sọ fún gbogbo wa ni wípé àwa gangan tá a jẹ́ òbí la jẹ́ àwòkọ́ṣe fún àwọn ọmọ tá a bí. Ẹ jẹ́ ká tí wá jẹ́ àwòkọ́ṣe dáadáa. Ṣẹ́rí nítorí ẹnìkan, nítorí ọjọ́ ọ̀la wa. Àwọn ọmọ wa, àwọn náà ní ọjọ́ ọ̀la wa. Wọ́n gbà ládùúrà gbogbo òbí lónìí wípé jíjí lọmọ wa jẹ́ fún wa, òun ní fọ́ o. Àní fojú sunkún àwọn ọmọ tá a bí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ẹ jẹ́ ká máa gbàdúrà fún wọn ní gbogbo ìgbà. Ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa dáadáa. Ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ tá a bí dáadáa. Ṣé ẹ mọ̀ ìdí ni wípé nítorí ọjọ́ alẹ́, nítorí ìgbà tó bá jẹ́ wípé a ní lè ṣe gbé apá gbé ẹsẹ̀ mọ́, àti àwọn ọmọ tẹ́ pé ọmọ àfọwọ́ yọmú báyìí, ọmọ ẹ̀ máa fọwọ́ yọmú, ìyá ò ní lè stop it, that's not good. Ó jẹ́ nǹkan tí ò dáa. Pé kọ́mọ wa ẹlòmíràn ọmọ mi àtọwọ́ yọmú báyìí, àtọwọ́ yọmú báyìí, a tún fi sẹ́nu. Ẹ jẹ́ ká yọ yẹn kúrò ní àṣà àwọn ọmọ wa. Kò jẹ́ nǹkan tí ò dáa rárá. Tí wọ́n bá fẹ́ clean imú wọn, ẹ fún wọn ní cotton bud kékeré. Tẹ́ bá wọn fi clean imú wọn. Tẹ́ bá ti fi cotton bud clean imú wọn lénìí. Tẹ́ fi cotton bud clean ẹ̀ lọ́la. Ọ̀túnla ó máa mú wọn lára wọn mọ̀ pé cotton bud yẹn fi máa ń clean imú. Pé ó jẹ́ nǹkan tí kì í ṣe ìmọ́tótó. And then tó bá dé láti school wọn ju bàtà sí jíjó. Ẹ jẹ́ kán mú bàtà wọn, kán lọ kó sí ibi ẹ̀kọ́ wà. Kán mọ́ṣọ school wọn, kán lọ kó sí ibi ẹ̀kọ́ wà. Tó wà kò sí nǹkan tó sọ pé kọ́mọ ọdún 5 tó bá di weekend kó mú gbogbo pàǹtì ẹ̀ àti socks ẹ̀ pátápátá ó sì jẹ́ pé kò ní í fọ̀ mọ́, kó síta kó fọ̀, kò sí big deal bẹ́ẹ̀. Tí washing machine bá tiẹ̀ wà lé, bó ti jẹ́ pé ó máa waste ọṣẹ, ẹ jẹ́ kó gbìyànjú. Gbogbo ẹ̀yin tèmi nínú ilé, ó lérò pé ń bá mi fọkàn bá gbogbo ètò mi lọ lónìí. Nǹkan tí mo sọ ó ṣe mí láǹfààní, ó ṣe yín láǹfààní. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ mi, gbogbo ẹni tó bá tabà pátápátá ẹ má fi ṣèbínú torí pé tọmọdé mo fi sọ. Ẹ tó bá lè tó ti padà sí relationship, ó ti padà sí marriage. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wojú Ọlọ́run fún aya gidi, ìyàwó alálùbáríkà tó ní iṣẹ́ tó dà lọ́wọ́, ẹ pè mí àbí kẹ́ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá ọkọ gidi, ọkọ
ọkọ alálùbáríkà ẹ̀yin náà ẹ pè mí ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ máa jẹ yín nípò orí WhatsApp nìkan láti ń ṣe o ẹ dẹ̀ san 3,000 naira owó registration láti bí ọdún mélòó kan láti wà lẹ́nu ẹ̀ in fact ìkan lára àwọn tí wọ́n pàdé ara wọn lórí Godby Affair lórí Orísun tẹlifíṣàn bíbà yìí lára àwọn máa ṣègbéyàwó nínú oṣù tá a wà yìí lára àwọn kúkú ṣègbéyàwó lóṣù tó kọjá in fact ó ti wá di almost every month nísìnyí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tẹ́ wá rí o Godby Affair jẹ́ ìkòkò tó máa jata o torí pé ìdí ẹ̀ àgbóná kẹ́ ẹ tó wọlé no ẹ go through screening sílẹ̀ dìbò tó di wípé ẹ máa mú ìyàwó jáde àbí ẹ máa mọ́kọ jáde ẹ go through screening so obìnrin tó bá ń wọkọ tó wáyàwó ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp máa jẹ yín àti gbogbo àwọn tó fẹ́ darapọ̀ pẹ̀lú mi lórí ètò bàbá ètò ní gbogbo ọjọ́ Friday ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp máa jẹ yín àti gbogbo àwọn tó fẹ́ ṣe polówó ọjà pátápátá ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp máa jẹ yín ẹ jẹ́ ká lọ sílẹ̀ agbára tí wọ́n bá padà dé àti ní àtẹ̀yìn lájọ máa wọlé dé ẹ kú dédé àti